ó tún ti ń rúgbó bọ̀ ọ́ láàrin ìjọba orílẹ̀-èdè nàìjíríà àti Ọmọyẹlé Sowore. Kí ló dé, kí ló tún ṣẹlẹ̀? Láàárọ̀ yìí ni ìròyìn gba orí ayélujára kan wípé àwọn àjọ DSS tún lọ́ọ́ fi páńpẹ́ ọba gbé Ọmọyẹlé Sowore ní kété tó balẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà. Kódà àwọn ò jẹ́ kó kára lé gan kú lé tí wọ́n fi gbé kán láti pápákọ̀ òfurufú Muritala Muhammed ó di fìrìjàngàn ní detention àwọn DSS. Kò tún pẹ́ kò tún jìnnà kò ju bí wákàtí mélòó kan lọ síra wọn ní ìròyìn tún gborí ayélujára kan wípé wọ́n ti dá a sílẹ̀ o báwọn DSS wọ́n ti fi kalẹ̀. Nínú fọ́nrán tẹ̀sínwó Ọmọyẹlé Sowore lẹ̀ ń rí nínú fọ́nrán yìí pẹ̀lú àwọn lọ́ọ̀yà àtàwọn olólùfẹ́ tí wọ́n lọ gbà sílẹ̀ ní detention àwọn àjọ DSS. Ẹ wo bérò ṣe pọ̀ rẹpẹtẹ tí wọ́n ń jubilate tínú wọn ń dùn tí ayọ̀ wọn kún tí wọ́n sì ń yọ̀ wípé Ọmọyẹlé Sowore ò lò ju wákàtí mélòó kan lọ ní inú detention àwọn àjọ DSS. Ẹ wo èrò rẹpẹtẹ lórí títì, ẹ wo bérò ṣe pọ̀ tó. Ọmọyẹlé Sowore òun lẹ sì ń wò nínú fọ́nrán yìí tí wọ́n escort lọ sí inú mọ́tò láti máa ṣe kíni láti máa gbé lọ sí ilé rẹ̀. Ó ga o Ọmọyẹlé Sowore àwọn èèyàn láìkẹ́ gan o. Ẹ wo èrò bó ṣe pọ̀ tí wọ́n jubilate òun lẹ ń wò nínú fọ́nrán yìí o. Ẹ wo bérò ṣe pọ̀ rẹpẹtẹ lẹ́yìn ẹ̀. Àmọ́ kí ló dé gan-an, kí ni tó ṣẹlẹ̀, kí lọ́mọyẹlé Sowore tún ṣe gan-an lásìkò yìí tí àwọn àjọ DSS tí wọ́n tún lọ́ọ́ fi páńpẹ́ ọba gbé ní pápákọ̀ òfurufú Muritala Muhammed. Tẹ́ ẹ bá gbàgbé wípé Ọmọyẹlé Sowore jẹ́ kan lára àwọn tó ṣe agbátẹrù ìwọ́de End Bad Governance tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2024 tá a wà yìí. Ìwọ́de yìí ni ó wáyé láàrin ọjọ́ mẹ́wàá gbáko eléyìí tó sì jẹ́ wípé ó wà very very violent ní àwọn state kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá ní àwọn northern part of the country bíi Kano àti Abuja, pẹ̀lú báwọn oníjàgídíjàgan kan tí wọ́n ṣe lo àsìkò ìwọ́de láti fi wu ìwà kòtọ́, ìwà láabi, ìwà jàgídíjàgan eléyìí tó sì jẹ́ wípé àwọn tọ́wọ́ tẹ̀ nínú àwọn tó wu ìwà jàgídíjàgan yìí wọ́n ti ṣe kíni, wọ́n ti ń fi ojú winá òfin lọ́wọ́lọ́wọ́. Ó lágbára. Ǹjẹ́ wàá lè sọ wípé títorí ipa tí Ọmọyẹlé Sowore kó nínú ìwọ́de End Bad Governance End Hunger Protest tó wáyé nínú oṣù kẹjọ ló ṣokùnfà gbígbé tí àwọn àjọ DSS tí wọ́n gbé ní kété tó balẹ̀ sí pápákọ̀ òfurufú Muritala Muhammed ní àárọ̀ yìí, àbí ó tún ní àwọn ẹ̀sùn míì tí àwọn àjọ DSS tí wọ́n fi gbé Ọmọyẹlé Sowore. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ ló ti ń wò wípé kí ló ń ṣẹlẹ̀ gan-an, ṣé kìí ṣe pé rògbòdìyàn míì ó tún ti ń rúgbó bọ̀ láàrin Ọmọyẹlé Sowore àti ìjọba orílẹ̀-èdè nàìjíríà. Kí ló tún ń ṣẹlẹ̀ gan gbogbo bó bá ṣe ń lọ ẹ jẹ́ kó di mímọ̀ wípé a máa mú wá lórí ìkànnì DigiNaija television. Kí ni opinion tiyín lórí ìṣẹ̀lẹ̀ yìí? Ẹ máa sọ sí kọ́mẹ̀ǹtì. Ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook, link tó wà ní comment section fídíò máa gbé yín dé orí Facebook page wa, and gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí. Ẹ máa like and share ètò ìkó máa lọ lórí ayélujára. Ẹ ṣé púpọ̀.